Yorùbá ọmọ káàró jíire mo mú fídíò méjì wá fún wa tí mo fẹ́ play fún wa fídíò mo fẹ́ play fún wa yìí fídíò tó yẹ pé yóò sì gbogbo wa níyè ni tá a bá gbọ́ ọ̀rọ̀ ìsìtí ni ẹ má jẹ́ ká sùn àsùnpara ẹ má jẹ́ ká sùn àsùnpìyè tá a bá gbọ́ fídíò yìí tí mo fẹ́ play fún wa yìí fídíò méjì ni ọ̀kan àwọn ọmọ ìyá wa ní ọmọ Yorùbá àwọn ni wọ́n sọ̀rọ̀ èkejì ọ̀rọ̀ tí ọmọ Sultan Sokoto sọ nípa àwọn Fúlàní òun nìkejì mo fẹ́ kí a fara balẹ̀ kájọ gbọ́ fídíò yẹn dáadáa ká gbọ́ lágbòye níta bá gbọ́ lágbòye tán ká wá ṣiṣẹ́ tọ̀ ọ́ ọmọ Yorùbá fídíò méjì ni wọ́n pè fún wa yìí fídíò tí ó sì wá níyè ni o tí ó sì wá létí lẹ́bi mọ̀ yìí pé gbogbo ariwo tá à ń pa nípa àwọn Fúlàní òdodo ni o kò sí wọ́n bẹ́ẹ̀ o gbogbo ariwo tá à ń pa nípa àwọn Fúlàní pé ìwà táwọn Fúlàní ń fún àwọn Yorùbá tí ò dáa òdodo ni o ẹ má jẹ́ ká dàgùn lásì o mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ káàró jíire nílòkọ àdínlẹ́yìn òdì níbikíbi tẹ́ bá ti wo fídíò yìí ẹ bá mi pín fídíò yìí kó lọ dáadáa ẹ bá mi pín o kó kan gbogbo bí tó mọ̀ bàbá wà kó kàn wọ́n la kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ ìsìtí ọ̀rọ̀ ìtanijí tí ọmọ ìyá wa yìí sọ síta fún wọn tí ẹ ti gbọ́ mo bẹ̀ gbogbo yín lẹ́ẹ̀kan sí mo rọ̀ gbogbo yín lẹ́ẹ̀kan sí lágbára Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ sì ni ilẹ̀ Yorùbá kò ní dàrú gbogbo ìgbìyànjú wa láì jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wá sí ìmúṣẹ kó kò lábẹ́ àwọn Fúlàní tí ń pa wá Olódùmarè yóò bá wa dé ìgbìyànjú wa ládé láìpẹ́ láì jìnnà láṣẹ Èdùmàrè ẹ má bá wa ká lọ. àwọn àgbààgbà yẹn gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ pé Nàìjíríà ò lọ́jọ́ ọ̀la àwọn máa ń gba òmìnira ti gbòtọ̀ bẹ́ẹ̀ tàdá ká para wa ká fa wàhálà gbogbo ẹni tí ó bá là nílùú yìí kò gbọdọ̀ jẹ́ conformist gbogbo ẹni tó wà conformist ń padà ń ṣerú lábẹ́ àwọn tí wọ́n jẹ́ rebel ni kí ló dé tí à ń gbàwẹ̀ tá à ń ṣáàdọ̀ àti ìlú ọ̀dà dìsìn. If you want to succeed make sure you break the rules àwọn tí wọ́n fẹ́ ṣerú ni wọ́n establish rules fún. Everybody still in commerce and industry and I've stolen a lot myself. Winner láyé fẹ́ kí wọn ò fẹ́ mọ orú ọ̀nà tó gbà win kò sí ẹnìkan tó ga tí kò tẹ̀ nìkan mọ́lẹ̀ gbogbo wa pátá ni devil. Àwọn tí wọ́n dá Nàìjíríà wọ́n establish Nigeria gẹ́gẹ́ bí product. Nigeria is an established institution for a purpose and the purpose is only known by the stakeholders. Àkọ́kọ́ náà nígbà tí wọ́n ti kọ́kọ́ so wá lórúkọ tó ń pè ní Nàìjíríà orúkọ yìí kì í ṣe tiwa orúkọ olórúkọ ni wọ́n fún wa ẹni tí ò kì í ṣara wa ló sọ wá lórúkọ gbogbo ẹni tẹ́ bá dẹ̀ ti sọ lórúkọ tí ò ṣe tiẹ̀ ìwà oníwà ló máa wù. Obìnrin tó jẹ́ girlfriend fún Lord Lugard Flora Shaw òun ló fún wa lórúkọ tó ń pè ní kíni Nàìjíríà náà. Gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ nígbà tí a gba òmìnira àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni Nnamdi Azikiwe ni Tafawa Balewa ni Ahmadu Bello ni Saladoke Akintola ni àti àwọn àgbààgbà yẹn gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ pé Nàìjíríà ò lọ́jọ́ ọ̀la. Nnamdi Azikiwe sọ bẹ́ẹ̀ ó ní Nigeria gained our independence on a platter of gold and independence should be won and not given like head of John the Baptist. Gbogbo àwọn tí wọ́n máa ń gba òmìnira wọ́n máa ń gba òmìnira ti gbòtọ̀ bẹ́ẹ̀ tàdá ká para wa ká fa wàhálà ká gúngó ó ní wọ́n fi ń gba òmìnira. Ṣùgbọ́n Nàìjíríà gba òmìnira bí agreement wọ́n gbé kalẹ̀ ni wọ́n package ẹ̀ fún wa ni. Ìtorí ẹ̀ gbogbo ẹni tí ó bá là nílùú yìí kò gbọdọ̀ jẹ́ conformist. Ọ̀nà méjì lèèyàn lè gbà succeed. Either you are a conformist or you are a rebel. Gbogbo ẹni tó wà conformist ń padà ń ṣerú lábẹ́ àwọn tí wọ́n jẹ́ rebel ni. Tó bá ṣe yí pé àdúrà ni ó máa tún Nàìjíríà ṣe kí ló dé tí à ń gbàwẹ̀ tá à ń ṣáàdọ̀ àti ìlú ọ̀dà dìsìn. Ṣé reality ni ká sọ ni àbí ká sọ illusional aspect? Ìlú ọ̀dà ẹ sọ pé ká gbàwẹ̀ àwẹ̀ tá a fẹ́ gbà ló fẹ́ jẹ́ kí èrò oko tó wà lóko kó grow. Ìtorí ẹlẹ́ṣẹ̀ máa gbọ́ tí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ motivational speaker wọ́n á sọ yí pé if you want to succeed make sure you break the rules. Why ta establish rules here for the start? Definitely àwọn tí wọ́n fẹ́ ṣerú ni wọ́n establish rules fún. Gbogbo ẹni tó bá wá gbọ́ tó bá wá fẹ́ là òun ló máa break rules yẹn á wá succeed irú wọn ni rebel. Ìbẹ̀rẹ̀ Nàìjíríà wrong way náà ló fi bẹ̀rẹ̀ political aspect yẹn òun ló fi grow the same. Nígbà tí Nàìjíríà máa ṣe first general election ibẹ̀ ni political party méjì tiẹ̀ máa ṣe papọ̀ NPC àti NTNC against the action group. Ohun tá a bá dẹ̀ fi pinlẹ̀ ìlú òun ló máa determine tó máa wà lókè ìlú.
irúgbìn tẹ́ bá fi sínú ilẹ̀ ó ló máa jáde níbẹ̀. Àsìkò tí wọ́n plot foundation Nàìjíríà, ìbàjẹ́, crisis, rigging of election, political propaganda, ìmánífẹ̀ẹ́ ara ẹni, òun la fi bẹ̀rẹ̀, òun ló máa grow lọ. Ẹ wá nílé ẹnìkan tó máa succeed tí ọwọ́ ẹ̀ máa wọ́n 100%. Ẹni tó jẹ́ àgbààgbà àwọn industrialist wọ́n pe máa nìyẹn ní Thomas Edison. Only everybody still in commerce and industry, and I've stolen a lot myself. Gbogbo ẹni tó bá fẹ́ succeed gbọ́dọ̀ attach a part of rebellious act in his life. Ó dẹ̀ di ọjọ́ tí wọ́n bá tó fi èrè fún àwọn conformist kí rebels tó tán nílùú. Gbogbo ẹni tó bá ṣiṣẹ́ dáadáa tó bá follow rules ṣe fi ṣẹ́yìn wọ́n. The ends justify the means. Winner láyé fẹ́ kí wọn ò fẹ́ mọ orú ọ̀nà tó gbà win. Ẹni tẹ́rí tó kọ́lé tó ra mọ́tò kálukú máa wà motivated. Kódà wọ́n á bú ẹni tí kò tí ì rí tiẹ̀ ṣe wípé lágbájá ẹgbẹ́ ló ṣe nǹkan rí o. Ṣùgbọ́n ṣàmọ̀nà tó gbà tó fi ṣe. Ẹ gbọ́dọ̀ yin àwọn conformist. Tí ẹ bá ti yin àwọn conformist, everybody máa di rebel. Kò sí ẹnìkan tó ga tí kò tẹ̀ nìkan mọ́lẹ̀. Èèyàn méjì ló ń dupò. Wọ́n dẹ̀ ń lọ sọ́dọ̀ àfáà, ń lọ sí pásítọ̀. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ bá mi ṣàdúrà kí ipò yìí kó bọ́ ọmọ mi lọ́wọ́. Automatically ó sọ wípé kí tọ̀hún ṣàṣetì. Owó yìí ọwọ́ mi ni mo fẹ́ kó bọ́ sí. Ìtumọ̀ ẹni pé ọ̀fẹ́ jẹ́ kó bọ́ sọ́wọ́ ẹnì kejì. Everybody ló ní a piece of devil in his life. Kò sẹ́ni tí ò ní èṣù lára. Gbogbo wa pátá ni devil. Ní ayé tá à ń lò lọ́wọ́ yìí. Ní èyí tí ilẹ̀ mọ́ wa yìí. If you want to succeed, gbogbo ọ̀nà tó máa fi break rules ní kó wá. The only miracle people want to celebrate is success. And how do you get that success? You must practice a piece of rebellious act. Ẹni tí ayé bá gbá mú wípé ó go against the rules òun ló rúfin. Ẹni tí wọ́n bá get òkè ń rúfin. The Fulanis are hiding under Islam. They are confusing our people, especially the Hausas. They are confusing our people. All the imams in Nigeria, especially the northern part of Nigeria, all of them are Fulanis. They are confusing our people because they don't want us to think for ourselves. They always want us, anything they tell us, whether good or bad, we should just follow them. This thing, it has to come to an end. Gaskiya. So Hausa people, please and please, my people, you people you have to differentiate between religion and culture and language. We have to differentiate that because we mix everything together. We mix Islam, we mix everything, we mix religion, not matter of Islam, because they even put hate on us. Anybody that is not Muslim, we should not like him, especially the people that are Christian or any religion that are Hausas. They call us Maguzawa, non-religionists, and it's a lie. Just it's a propaganda because they want to rule us every day. We are like a slave to them. It's not that enough. Now they are killing our people each and every day. They are killing our people each and every day. And their people are not talking. Minister, everything has to do with politics. They are the one. Katsina is Hausa land. The people that are doing governor, like the one I know since I grew up, all of them are Fulanis. The 4 governors are Fulanis. Why? Kano is only one Hausa. All of them are Fulani. Even vice governor is Fulani.